lolú ọkọ Àríkẹ́. Táyé lolú o ọkọ Àríkẹ́ o, òní lọ́jọ́ ìbí rẹ̀ kórí jẹ́ ó pẹ́. Táyé lolú ọkọ Àríkẹ́. Táyé lolú o ọkọ Àríkẹ́ o, òní lọ́jọ́ ìbí rẹ̀ kórí jẹ́ ó pẹ́. Táyé lolú o. Kògbókò tọ́ kògbókò tọ́ ìgúnnugún kúléwé o kògbókò tọ́. Babátúndé o Babátúndé ọkọ Àríkẹ́ ó máa kú oríire òní o, ó kú oríire tayẹyẹ ọjọ́ ìbí rẹ tó bá ọ láyé. Ọmọ Mọ̀ṣúdì o Táyé lolú o Èjìrẹ́ ọ̀kín Èjìrẹ́ ọ̀kín ẹ̀dùn gbalaja tí ń gbé lórí igi réferéfe. Ọ̀kan ń bá bí èjì ló wọlé tọ̀ mí wá. Ọmọ tó wọlé alákìsà ó sálákìsà ló nígbà ọ̀ṣọ́. Táyé lolú o. Ọmọ tó gbà kúnlẹ̀ lọ́wọ́ yèyé tó gbà dọ̀bálẹ̀ lọ́wọ́ bàbá tó bí lọ́mọ ni. Àríkẹ́ ló rán mi wá o Àríkẹ́ Adé. Ọmọ wọn nílùú Jẹ̀bú ló rán mi wá. Ó ní kí n wá kí ọ délédélé, ó ní kí ọ wọnú ilẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ lọ èjì. Mo kórè yèyé fọ́sùn o Táyé lolú ọmọ yèyé Ọ̀ṣun o, ọmọ àtẹwọ́gbẹja, ọmọ òròkì o. Ọmọ òròkì tí ń bẹ́jẹ̀ ńlá sọ̀rọ̀ níyàn nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ òròkì tí ń rọ́kàn iṣẹ́ níyàn nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ awẹ́dẹ́ o ọmọ awẹ́dẹ́ kó tó wẹ̀ mọ́. Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ ṣá olóla ìdùn dákun má pọn mi sí mi nínú. Ọmọládé kò dúró Ọmọládé kò jẹ́ ẹ̀bọ̀ra tí ń gbé nínú omi. Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ ṣá ọlọ́mọ yọ̀yọ̀ níyàn nílé bàbá tó bí ọlọ́mọ. Ó máa kó oríire òní o. Ọmọ àdúrún mádé ló rán mi sí ọ Àríkẹ́ Adé. Ó ní ń wí fún ọ orí jẹ́ òpẹ́ orí jẹ́ ògbó. Táyé lolú ó ní kó o pẹ́ kó o ṣe rere. Ohun táyé ò fi pamọ́ sí ọ lọ́wọ́ ayé ò ní bèrè ńlọ́wọ́ rẹ. Lókèlókè ló máa lọ onírẹ̀ ìmọ̀. Táyé lolú o kògbókò tọ́ ìgúnnugún kúléwé o kògbókò tọ́. Ọmọ Lákẹ́jọ́ bí ni mí o, ọmọ Ẹ̀gbámọ̀lì sàbí àgùnkwàkàlà ni bàbá tó bí mi lọ́mọ.